mo kì í káàbọ̀ sí àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń béèrè lọ́wọ́ gbajúgbajà orí ayélujára ní Pẹ̀lúmi Kẹ́ṣìnró eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Pikoh wípé irú ọmọ wo gan ló fẹ́ yà látàrí fọ́nrán fídíò kan èyí tí Pikoh fi sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ń pe ọkùnrin kan ẹni tí ó jẹ́ òǹtajà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó sì ń béèrè lọ́wọ́ ẹni tán wípé èló ló ń ta àwọn ọkọ̀ rẹ̀ tí ìyẹn sì dá lóhùn léyìí tó sọ fún wípé òun ṣetán láti san owó tí ọkùnrin náà pe ọkọ̀ ọ̀hún àmọ́ ọkùnrin náà nílò láti dúró di ọdún 2029 kó tó gba owó rẹ̀ ẹ jẹ́ ká wo bó ti ṣẹlẹ̀ gan-an. Hello sir. Hello sir, mo rí mọ́tò kan tẹ post page yìí ni sir. Okay. Benz 2020 Benz 2020 model. Benz 2020 model. Ẹ jọ̀ọ́ sir, torí mo need urgently èló ni sir. 22 million. 22 èló ni jálẹ̀ torí mo need owó urgent sir. Okay, kò sí problem. Ó yá, 21 wa. 21 million. Ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ sá ẹ jọ̀ọ́ sir, ẹ bá mi drop account number yín sir. By ó pẹ́ jù ṣé ń gbọ́ sir. By 2029 màá sanwó ẹ̀ ẹjọ́ torí Ọlọ́run sir, mo fọlọ́run bàbá yẹn má ta ẹjọ́ torí Ọlọ́run. Kí lẹ wí sir? By 29 of this month àbí kí ló wí? 2029 sir. 2029. Yes sir. Ni wà tó send owó. Bẹ́ẹ̀ni sir. Ó ní ṣoríire. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà orí ayélujára tó tún jẹ́ òṣèré ni Ìyábọ̀ Òjó òun ló ti fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé kí àwọn ènìyàn sọ ipò tí òun bá gbé nínú ìtakọ̀ngbọ̀n TikTok eléyìí tó gbòde kan tí wọ́n pè ní wọn ò lè help èyí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tí òun pẹ̀lú bá wọn kópa nínú ìtakọ̀ngbọ̀n náà gẹ́gẹ́ bí a ti mọ̀ tẹ́lẹ̀ rí wípé Ìyábọ̀ Òjó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn olùlò ìtàkùn TikTok lórí ìtàkùn ayélujára tí àwọn ènìyàn sì máa ń kan sáárá sí i àmọ́ ní báyìí tó ṣe fọ́nrán fídíò ìtakọ̀ngbọ̀n wọn ò lè ẹ̀pù yìí ó ti béèrè lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára láti sọ bí òun ti ṣe dáadáa sí. olówó tó lè help lè bẹ́ẹ̀ máa bá rìn lọ́dún yìí o olówó tí ó lè help kò bá náwó ju Dangote lọ táwọn ní kúkú get out. Yeah, bro. Yeah, bro. Yeah, bro. All my friends are ballers, ṣé wọ́n lè? Wọ́n tẹ́wọ́ gbọ́ pẹ́, ṣé wọ́n lè? Wọ́n máa ṣáná wọlé, ṣé wọ́n lè? Chilling with the big boys, ṣé wọ́n lè? Ọmọ superstar, ṣọmọ. Olóòní client, ṣọmọ. Oní sugar daddy, ṣọmọ. Kọ́tọ́ gbé ajé bẹ̀, ṣọmọ. Wọ́n fọ́ ní gbófà bọ̀ tí wọ́n lè. Wọ́n kọ́ lè flex ẹni wọ́n lè. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ajé òkú ìkàlẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ lórí ìtàkùn ayélujára bí gbajúgbajà bí Zubi Michael ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ iye owó èyí tó ná fún ọjọ́ ìbí rẹ̀ ní ilé ijó gẹ́gẹ́ bí ó ti sọ tó sì kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ tó ń ti ìwé ìsanwó tó fi sórí ìtàkùn ayélujára náà ló ti ṣàfihàn wípé òun ná tó mílíọ̀nù 8.5 náírà fún ohun tí àwọn ènìyàn jẹ àti tí wọ́n mu lórí ìtàkùn ayélujára léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára bẹ̀rẹ̀ sí ní kan sáárá sí i tí àwọn mìíràn sì ń sọ wípé àṣèyí ṣẹ́ ní nígbà tí àwọn kan ń tẹ̀lé tí wọ́n sì ń sọ wípé ajé òkú ìkàlẹ̀ níbi tó jókòó sí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ẹni àṣelóore tí kò dúpẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ni gbajúgbajà tó tún jẹ́ adẹ́rìnpòṣónú Warri Pikin òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kúnlẹ̀ fi dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Olódùmarè wípé nígbà tí òun dá orúkọ iléeṣẹ́ Warri Pikin sílẹ̀ ó dàbí ìgbà tó jẹ́ wípé òun ò ní níbi rè nílé ayé àti wípé ayé òun ò lè lójútùú ṣùgbọ́n Ọlọ́run gbogbo fọ́lẹ̀ òun ó sì sọ òun di ẹni àtàtà láwùjọ bákan náà ní kò ṣàìrántí gbogbo àwọn tó kọ́kọ́ pè síṣẹ́ gẹ́gẹ́ bí adẹ́rìnpòṣónú àti ẹni tó kópa nínú àwọn sinimá gbogbo bákan náà ní kò tún gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ àkọ́kọ́ tí wọ́n rí ọjọ́ iwájú rere nínú rẹ̀ tí wọ́n sì pè é síṣẹ́ ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run ó sì dá gbogbo ògo padà fún adẹ́dá tó jẹ́ kó ṣeé ṣe fún un ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú ẹ̀. Area Koide, Migwo, Daba, Migwo. It'll be 4 years now when I start to Warri Pikin brand. Looking at where I start and where I did today, the difference there. And I wanna run out for me. Today I just want to say thank you. I want to say thank you.
because where for dey if no be una. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà I am removed tó jẹ́ Aderinposonu òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ bí ọ̀kan nínú àwọn ẹ̀rọ èyí tí wọ́n ń lò lórí ayélujára láti tójú ṣe ti máa ń pààrọ̀ ojú àwọn ènìyàn ṣùgbọ́n tí ẹ̀rọ ọ̀hún jẹ́ èyí tó máa ń pààrọ̀ ojú èèyàn sí ohun tí ènìyàn bá jọ. I am removed ló fi èyí sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ó ṣe òun láàánú wípé irú ẹ̀rọ ìṣojúlóge wo rèé tí wọ́n ń pè ní filter tó yẹ kó tún ojú òun ṣe tàbí kó fi ohun tí òun bá jọ ọ̀hún ṣùgbọ́n tó sọ òun di ẹranko. Ẹ jẹ́ kí a wo bí ó ti paradà. ìyálàjà yín ló máa jọ ọ̀kẹ́rẹ́ bàbá gbogbo mọ̀lẹ́bí ní pátápátá àtẹ̀tọ́ ní ìlà ìkíní ló máa jọ ọ̀kẹ́rẹ́ gbogbo èyí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìyàlẹ́nu ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bí ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí ni Bùkọ́lá Akíndé tí gbogbo ènìyàn mọ̀ sí Ṣẹ̀nwẹ̀lẹ̀ Jésù ti fi fọ́nrán fídíò K1 the Ultimate sórí ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run fún ohun tuntun tí Ọlọ́run ṣe nípa ilé tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣí. Ṣẹ̀nwẹ̀lẹ̀ Jésù ló fi fọ́nrán fídíò K1 sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ń kọrin wípé àánú lòun rí gbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí kú oríire wípé nínú ohun gbogbo ká máa dúpẹ́. Ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. àánú kò rí gbà àdé orí òkè. àánú kò rí gbà àdé orí òkè. iṣẹ́ ni ẹni kárí orí mi. àdé orí òkè. ọlọ́run gbọ́dọ̀ fọ́nà o. àdé orí òkè. ọlọ́run gbọ́dọ̀ fọ́nà. àdé orí òkè. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ó ti zẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ bí fọ́nà fídíò èyí tó jẹ́ ti Portable ṣe gba orí ìtàkùn ayélujára kan níbi tí ó ti wọ aṣọ òyìnbó èyí tó jẹ́ suit sí ọrùn ara rẹ̀ tó sì kápá sókè gẹ́gẹ́ bí ohun tí àwọn ènìyàn mọ̀ mọ́ tí ó fi èyí sórí ìtàkùn ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká pàápàá jùlọ Túndé Ednut pẹ̀lú fi sórí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká òṣèré akọrin àti Aderinposonu gbogbo máa sọ wípé àfìgbà tó zẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ wípé wèrè aláṣọ tó máa ń pe ara rẹ̀ gan àfìgbà tó padà wá wọ aṣọ ọ̀hún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Portable ó ní ọ̀rọ̀ rẹ̀ gbọ́ orí ayélujára kan lórí Instagram àti Twitter báyìí bí àwọn ènìyàn ti ń sọ nípa aṣọ rẹ̀ èyí tó wọ̀ tó kápá sókè tí wọ́n sì ń sọ wípé ó ti zẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká olórin ni P-Square èyí tó jẹ́ Peter Square òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé orin tó bá dára kì í ṣá bẹ́ẹ̀ ni kì í tí bí ọjọ́ bá ṣe ń gorí ọjọ́ òun ló máa dùn tó sì máa lóyin sí i. Peter Square òun ló lo ìtàkùn ayélujára Twitter rẹ̀ láti fi orin wọn àtijọ́ kan sórí ìtàkùn ayélujára tó sì ń kọ tẹ̀lé orin ọ̀hún èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní Temptation. Ó sọ wípé orin tó bá dára kì í lọ. Bí ó ti fi orin ọ̀hún sórí ìtàkùn ayélujára Twitter rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní ṣe àtúntẹ̀ orin náà èyí tí a mọ̀ sí retweet tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ dáadáa nípa orin ọ̀hún. Ẹ jẹ́ kí a gbọ́ bí ó ti lọ. Everybody say temptation, temptation, say temptation, temptation, say temptation, temptation, say temptation, everybody say temptation, temptation, say temptation, say temptation, we turn into confusion, oh no. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká akọrin ni DJ Kupi ó ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn ènìyàn wípé àsìkò tó ń wà yìí ó ti padà láti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn eré ìdárayá amárají pépé ni eléyìí tí a mọ̀ sí exercise àti gym wípé kí àwọn ènìyàn wo DJ Kupi ló fi ìtàkùn ayélujára rẹ̀ ṣàlàyé eléyìí nípa ṣíṣàfihàn ara rẹ̀ nínú àwòrán tó fi sórí ìtàkùn ayélujára náà tó sì kọ wípé bó ti padà sílé ìdárayá amárají pépé léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ wípé ó dára bẹ́ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gẹ́gẹ́ bí oṣù kejì ti jẹ́ oṣù ìfẹ́ tẹlifíṣàn Orísun pẹ̀lú ti darapọ̀ pẹ̀lú ẹ̀yin ènìyàn gbogbo múndíá lọ́kọ-láya àwọn àpọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti jọ ní ìrírí tó dára nínú ìfẹ́ àti ìbáṣepọ̀ ìfẹ́. nítorí náà bí a ti ń fún yín lọ́lọ́kan òjọ̀kan ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn ìdílé àwọn àpọ́n àti àwọn tó ń dọ́mọtọ́ ẹ̀yin pẹ̀lú lè darapọ̀ pẹ̀lú wa lórí ìtàkùn ayélujára wa nípa ṣíṣe àfihàn eré ìfẹ́ ẹ̀yin
àti ọkọ yín tàbí olólùfẹ́ yín. Bákan náà ni tẹlifíṣàn Orísun yóò ṣe àtúntẹ̀ rẹ̀ sórí ìtàkùn ayélujára wa àti tẹlifíṣàn Orísun pẹ̀lú. Ẹ má gbàgbé o, oṣù kejì jẹ́ oṣù ìfẹ́. Bẹ́ẹ̀ sì ni tẹlifíṣàn Orísun yóò máa fún yín ní àwọn ìrírí tó gbẹdẹmukẹ nínú ìfẹ́ àti ìbáṣepọ̀ ìfẹ́. Kò ní jù báyìí lọ fún àjààbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí. Ẹ tún jẹ́ ká jọ pàdé nígbà mìíràn. Ṣògo rẹ̀ ní kejì Àbíọ́nà lórúkọ tèmi.